àti kọ́ ipò máa ṣẹlẹ̀ o ẹ́. ilẹ̀. Thunder. Àti kọ́ ipò máa ṣẹlẹ̀ o. Àmọ́ àti kọ́ sẹ́ ipò máa ṣẹlẹ̀ o. Pé mara lánàá kan tájú gba lánàá lọ o. Ọlọ́gbẹ́ akẹ́ máa jẹ́ bá nàbí. Yes. Kárí owó yìí máa gbọ́ jù o. Ọlọ́gbẹ́ lórí ọlọ́mọ ogúnlé. Ọlọ́mọ yìí náà tó ń bèrè òtílẹ̀ tógó. Ulele munu re o ti re kebeje o. Ọ̀nà. Olúyọ̀lé àti ìmọ̀lẹ̀ ẹ̀kọ́ máa pariwo. Bánà fèsà lókè lọ́wọ́. Ọmọ tó ń sọ̀nà ọ̀rẹ́ o tí ìmọ̀lẹ̀ ẹ̀dùn gbá. Oyin lọmọ Oníbàdàn. Ariwo yín pọ̀. Eré ìtẹ̀ní ọlọ́gbọ́n tí rí mọ́lẹ̀. Ó bẹ̀rẹ̀ lọ́mọ ìràyọ̀ lọ́gbọ́n. Gẹ́gẹ́ bá ṣe kọ̀wé ẹ̀yà làmú ogun lẹ́kọ̀ọ́. Bánà fi sáà sọ ìmọ̀lẹ́ o. Ọ̀nà Mr. Bibi àrùn ọ̀rìn alámú. Mr. Bibi àrùn ọ̀rìn o. Ìbánà fi òyìn àyọ̀ lọ́gbẹ́gúnlé. Ọmọ gàdú sáàmọ́ ní ara bí ogun lè bá bọ́ bá. Àti kọ́ igbó máa ṣẹlẹ̀ o. Àti kọ́ igbó máa ṣẹlẹ̀. Pé màrá láàánú kan tájú gba láàánú lọ o. Àti kọ́ igbó máa ṣẹlẹ̀. Àti kọ́ igbó máa ṣẹlẹ̀. Pé màrá láàánú kan tájú gba láàánú lọ. Ọlọ́pẹ́ ẹni máa la Amẹ́ríkà ti yá o. Ẹni máa sọ pé tírílẹ̀ Nàìjọ ìlú London Amẹ́ríkà rè o. Kọ́ńdà àwọn kan wà ìwà tí wọ́n nìyẹn. Tọ́ba rẹ̀ ni tó bá máa ṣẹ́ lóore tún gbá. Àwọn á lọ ọbẹ̀ lábàáká lọ fẹnu bá bẹ̀ jẹ́ o. Àmọ́ olóore tèmi aláyé tó bá sọ tí ó fẹ́ fún kò ní gbọ́ rárá. Tó bá sọ tí ó fẹ́ fún kò ní gbọ́. Ẹni máa ràn mí lọ́wọ́ aláyé àní tó bá sọ tí ó fẹ́ fún kò ní gbọ́ o. Tó bá sọ tí ó fẹ́ fún kò ní gbọ́. Àwọn tó fẹ́ wàhálà wa tó ń fẹ́. Alábọ̀. Ilẹ̀ o. Àwọn tó fẹ́ wàhálà wa tó ń fẹ́ tó ń gbẹ́. Àwọn tí ò fẹ́ wọn dúpọ̀ ẹ̀ ṣe o. Bọ́lá bá ti fẹ́ àbòṣebòṣe o. Àwọn tó fẹ́ wàhálà wa tó ń fẹ́.
èèyàn tí ò fẹ́ máa dúpẹ́ ṣe o ọlọ́ba ti fẹ́ wà bó ṣe wù ṣe. Eré tí ní ọlá àbáńgá. Wash. Eré tí ní ọlọ́gbẹ́gún létí rí akẹ́bà ìjà làwọn ẹ̀ máa gbọ́ mi dáadáa. Eré tí ní àwọn ẹni tó fún agani ìyẹn lọ́dọ̀ dáàdì mi ọjọ́ dáyà alámọ̀yìn mọ́lẹ̀ lágbèǹkan. Sọ fún agani rẹ̀ lọ́dọ̀ bàbá mi ọjọ́ dáyà aláṣẹ tó fún agani. Oyin lọ bá làwọn ọlọ́gbẹ́ eré tẹ̀lé. Oyin lọ bá tíri akẹ́bà jà lámọ̀yìn la. Ọ̀gá wa tún dé ilé ẹrù. Anybody serve respect àlàmà máa fún ni. Ọ̀gá wa tún dé ilé ẹrù. Aláyé ló ṣe welcome dance. Lani àwọn ọ̀la àbáńkà aláàmúkáwákọ́rin. Welcome back to Nigeria from South Africa yọlá. Ọ̀gá wa tún dé ilé ẹrù. Kò ní mọ̀ ọ́ níbẹ̀ yẹn làmọ́ ọlọ́gbẹ́. Ìrìn àjò Amẹ́ríkà aláṣẹ ọlọ́. Ẹni tọ́lọ̀ ń wá lò tó jẹ́ kó fi máa rí báyìí alámọ́lá àbáńkà. Irú onítọ̀ ọ̀hún o kò ní jogún òfò tìrí ìmọ̀lẹ́ alámọ́láṣẹ́ ọlọ́mí. Torí ẹni tó fi tiẹ̀ sílẹ̀ tó ń gbọ́ tọmọ ọlọ́mọ Ọlọ́run ló máa ń gbọ́ irú tọmọ wọn dé pẹ́rẹ́. Ẹ wá nílò sílẹ̀ alámọ́gúnlé ọ̀gá wa tún dé ilé ẹ̀rọ rẹ̀ ṣe. Àwọn rí ara wọn ọ̀gá wa tí rí akẹ́bà jà lámọ̀yìn lọ. Àwọn bàbá wa nídìí iṣẹ́ fújì bàmí àlà omi máa láìka kíbla fújì. Àtúwárẹ̀ wọn bàbá wa nìbàdàn àwọn táwa mọ̀ ní bàbá. Àwọn táwọn mọ̀ ní bàbá àlàmọ́ ọlọ́gbẹ́ tí wọn kì í ṣẹ̀ṣẹ̀ béèrè ìdọ̀bálẹ̀ wa làmú àwọn alámà prostrate lámàdọ̀bálẹ̀ fún ọ tí ìlà àbáyíká láláì béèrè o. Wọn kì í béèrè irú ẹ̀. Àwọn àmọ̀ wọn pé bàbá wa náà jẹ́ wọ́n ń ṣèṣe bàbá lójú lẹ́yìn. Báàmí alájírà ṣírí ìmáìdè mi lè kọrin kí n má ṣe dárúkọ yín ò tí rí láàbáyíká aláàbògógó. Ẹ̀gbọ́n ijó ìdùnnú ijó tiwa ẹni ijó bá kó wá bá wa jó ẹni ayọ̀ bá sí o kó wá bá wa ayọ̀. Ẹgbẹ́ àlá àgbẹ̀rẹ̀ tuntun dé bẹ̀rẹ̀ tó kọjá
ṣé ẹlẹ́wọ̀n ròyìn ẹ ṣe àdúpẹ́ ẹ̀yin olólùfẹ́ wa ijó ìsẹ̀yìn ijó ìdùnnú ti dé ẹ wá bá wa jó Aláàjì Àyìndé ó kọrin ìdùnnú sínú ilé wa ìdùnnú la ó máa rí bánújẹ́ oníṣẹ̀lẹ̀ o. Àyìndé bánújẹ́ oníṣẹ̀lẹ̀ o sí gbogbo wọn bánújẹ́ oníṣẹ̀lẹ̀ o. Àbí Adébọ́lá Gọ̀mí Jackson kọ́ńdà àwọn tó pè yín lóòkọ́ làwọn oríjì la fẹ́ wà kọ́ níwájú rú yín ẹ̀yin bàbá àmọ́ ṣẹ̀tẹ̀ ń fún wa tírìlà bákàlà mọ́ la fi ń wú bàmí Gọ̀mí Jackson ìyàdémọ́ra wọn tó pè yín lóòkọ́ bàbá mi dáadáa ni ìfúra lóògùn àgbà bọ̀ ọmọdé gọ́bá ni o kò bú. Ìfúra lógún àgbà bọ̀mọdé gọ́bá ni o kò bú. Oúnjẹ ló máa ń jẹ ó máa ṣàkíyèsí tí rí o. Azọ́lọ́bàwọ̀ lọ sóde tí kan ṣẹlẹ̀ máa ṣàkíyèsí dáadáa ni o. Kọ́ńdà. Obìnrin kan ló ṣẹ̀ṣẹ̀ bẹ̀ máa ṣàkíyèsí dáadáa ní Ògúnlé because ohun tó ń ṣẹlẹ̀ nípa tó dáṣẹ wọlé o. Tó bá rìn lọ máa bójú wẹ̀yìn ilẹ̀ kankan tẹ́ torí ẹni tó ń fẹ́ ló mọ̀ òun ẹni tó ń sọ ẹ̀ o. Ìfúra lóògùn àgbà bọ̀ ọmọdé gọ́bá ní Ìgúnlé. Gbogbo náà sí àmì tíra lamu ìmọ̀lẹ̀ o nínú ká sàn sọ̀rọ̀ torí ilé ayé tàwa yé. Sálábí òun akọ̀lé sí ẹni o. Ṣé bá wá sí òpó lójú ẹni gbàgbọ́ o. Tẹ bá bú Jésù àdìjà bá a sí pọ̀lẹ́. Kọ́ńdà lójú onígbàgbà tẹ bá bú Jésù àríjà lójú Muslim o tẹ bá bú ànábì Adésù o. Ẹ jọ̀ọ́ làbá àìkà àti ìmọ̀lẹ̀ Ẹ̀gúnlé bàmí àlàó mi kílípà àgùnkálẹ̀. Bàbá kíbla àmàlàíkà yàlá o aláìlú àgùnlóyìnlá aláwọn aláyé tìrì mọ́lá kò ní nọ́ngbà. Kọ́ńdà. Nígbà tí àríyá máa débẹ̀ wá ná Ọlọ́run ní tìrì ìmọ̀lẹ̀ èmi kọ́ ó wà. Náà gbá ti gbá. Wá ná Ọlọ́run ní tìrì ìmọ̀lẹ̀. Ó yẹ gbọ́n náà Ọlọ́run máa ń jà bọ́tà sọ̀rọ̀. Kọ́ńdà. Alọ́lá máa ń jà bọ́tà sọ̀rọ̀. Ṣùgbọ́n táwọn bá mọ̀ tá a bá ti bọ́tà sọ̀rọ̀. Ẹ̀bẹ̀ sani ká máa bá láwùrà. Kápá tá a máa ṣe kálá o. Tòrò tàbí ọ̀rẹ́ àwọn yẹn burú. Ọlọ́run máa jà bọ́tà sọ̀rọ̀. Yes.
ẹni káwọn máa bá láwùrán kápẹ́tà máa ṣe kálá o tọrọ tàbí ọ̀rẹ́ ẹ̀yẹn gbọ́ngbò. Kíbla kọ́lá mọ̀ jà bọ̀tà sọ̀rẹ́. Àlàyé sọmọtà bá bọ̀tà bá ti bọ̀tà sọ̀rẹ́ o. Ẹ̀bẹ̀ ní kásá máa bá láwùrà. Kápátá máa ṣe kálá o. Tọrọ tàbí ọ̀rẹ́ àwọn yẹn burú. Aláwọ̀ máa jà bọ̀tà sọ̀rẹ́. Àwọn bá ti bọ̀tà sọ̀rẹ́. Ojú ẹ̀jẹ̀ ṣèjẹ́ ṣèjẹ́. Máa ń ṣe kálá o, tọrọ tàbí ọ̀rẹ́ àwọn yẹn burú. Ṣe jẹ́ èèyàn làbá ìka àtìrì mọ́lẹ̀ ẹ̀gúnlẹ̀ o. Ṣe jẹ́ lẹ́gbọ́n ní mo bẹ̀ yọjọ́ mọ́ ọdún mẹ́sàn-án. Ṣe jẹ́ lẹ́gbọ́n náà ìrìn àlámọ́ṣẹ́. Gbogbo tó dẹ̀ lọ́jọ́ àwọn èsì kí alágbò lọ́dọ̀ mi ṣe. Àwọn ti gba yín ní wọ́n pè yé lépo. Ṣe jẹ́ ní wọ́n pè mọ̀ ṣe. Ètò gbogbo àlẹ́ alájí ó bá jẹ́ tì. Aláṣẹ àyẹ̀wò abá make sure. Ẹ̀yin lè yọ lábá ìka àtìrì mọ́lẹ̀ gúnlégúnlé. Aláṣọ dẹ́bì, aláṣọ kíbla. Aláṣọ kíbla yóò mọ̀ ṣe. Iṣẹ́ aláwọ̀ tó ń lọ tàbí tó. Iṣẹ́ aláwọ̀ tó ń lọ tàntàntà. Sọ lọ tàbí tó. Ọ̀tá máa mọ̀nà tilẹ̀ dá tilẹ̀. Èrè lọ́ta mi dẹ̀ máa sáàgó. Alájọ gbígbà ọ̀tá máa mọ̀nà tilẹ̀ dá tilẹ̀. Èrè lọ́ta mi dẹ̀ máa sáàgó. Ó ti ojú jẹ́jẹ́ kó má ṣe bí èèyàn gidi. Bọ́n ṣe yẹ sínú màá pọ́nlé àwọn aráyé. Wọ́n mọ̀ pé ọ̀nà ọ̀nù ẹ̀ kó burú ojú tètò lọ. Wọ́n ṣe pọ̀ sínú ṣàyẹ̀ní àwọn aráyé. Wọ́n mọ̀ pé ọ̀nà ọ̀nù ẹ̀ kó burú ojú tètò lọ. Ó ṣojú jẹ́jẹ́ bó máa ṣe bí o èèyàn gidi. Aláyé bó ń ṣe pọ̀lẹ́ náà ṣàyẹ̀sí o àwọn aráyé. Wọ́n mọ̀ pé ọ̀nà ẹ̀ kó burú ojú tètò lọ o. Èèyàn gidi wọ́n ṣe pọ̀lẹ́ náà àwọn aráyé o. Aláyé kò yá ìgẹ́ kọ́ńdà. Aláṣẹ dé sọ́dí ẹlẹ́wúrẹ́ ní oníyàn sọ. Ó bá jẹ́ tì nìyẹn aláṣẹ ò máa rí o. Ìkẹ́ mi lulẹ̀ àlà ọmọ àlàyé. Kọ́ńdà. Ẹ tó kò kálẹ̀ yẹ mọ̀ ṣe. Alájọ pírẹsẹ̀ lọ́dọ̀ mi ṣe. Mo rẹ́kọ̀dá pírẹsẹ̀ ṣe mọ̀ ṣe o. Ẹ bá ń tọ́jú alájì, ọmọ ṣe bá àrò ṣe. Alájọ pírẹsẹ̀ kálẹ̀ yẹ bá ń tọ́jú aláṣẹ jẹ́ square. Bàbá Jọ́nà ìmọ̀ọ́dọ̀ ṣe mo dúpẹ́. Ẹ ṣe tọ́jú dọ́là àkànní o. Alájì ọba jẹ́tì. Aláṣẹ ẹ̀yẹ wa bá mi sọ. Bàbá gbogbo alẹ̀ lọ́dọ̀ ọ̀mẹ́sẹ̀ náà. Ògùnkà alẹ̀ ìyá Adémi Jesus. Ìjọba ọ̀nà ògùnkà alẹ̀ ọ̀ṣọ́. Ọ̀rẹ́ mi lágùnkà alẹ̀ yorí olówó. Àwọn tí ra kẹ́bàjà àwọn tàbọ̀ lábẹ́ aláṣọ ọ̀ṣọ́. Ẹ̀yin lẹ́tí ẹlẹ́dà lọ́dọ̀ mi gúnlẹ̀. Àlọ́sọ ojú jẹ́jẹ́ ó máa ṣe bí o èèyàn gidi. Wọ́n ṣe pọ́nlẹ́ mọ́ máa yẹ sí o àwọn ará ẹ̀. Wọ́n mọ̀ pé ó rọ́ọ̀nù ẹ̀ ò burú.
ajínigbìrún ojú jẹjẹ ó máa ṣe bí o. èèyàn gidi lọ́sẹ̀ yẹ sí ọ̀sán. ọlá ṣe ọ̀gá Ẹ̀rọ ònú ẹ̀ ó burú ojú lójó tìrí ló ń kọrin àdídùn alamu kọrin ìmọ̀lẹ̀ tìrí wọ́sẹ̀ físíkì máa ṣeré dẹ́mì. ajínigbìrún náà èyí tìrí láàbàgà ọ̀gá àwọn tí géètì ò mọ̀ ṣe ó ẹni nọ́gọ́tọ̀ láàbàgà aláàbọ̀kẹ́ tó rí kan ọ̀gá wa jẹ́ sọ́ọ̀dì èdè ẹ̀dájọ́ ọ̀la ṣẹ́hùn ní gbogbo tògùn pa kó sọmọ ọ̀nà nígbà rẹ̀ jẹ́jẹ́ ṣètọ́jú táwọn oníwà táwọn o alájọ́ bá jẹ́ tí yóò mọ̀ ṣe aláṣẹ àyẹ̀wò bá make sure gbogbo tẹ̀síwájú Orísun ajé ọ̀gá wa kú kalẹ̀ olè ọ̀la ṣe o ọ̀la àmọ́kọ́jẹ́ àwọn tó fẹ́ hàn làwọn kan fẹ́ ẹ̀yàn tí ò fẹ́ wọn dúpẹ́ ṣe o àmọ́ bọ́lọ́ bá ti fẹ́ wà àbòṣebùṣe o. àtúnìkì àbòṣebùṣe o. Ado Jesus na big man, ní adé mi Jesus o. Àwọn tí wàá nìyẹn ó ti pẹ́ gan. Sọ̀nẹ́ sásọ̀nẹ́ onífọ̀ọ́mù ẹ̀mọ̀ ṣe o. Látàyà aládé sùúrù, ọlọ́mọ àfọ̀rún kẹ̀. Alámúlá àbáká tìrì mọ́ ló ṣe Sunday, ó lẹ Sunday onífọ̀ọ́mù o. Onífọ̀ọ́mù sọ̀nẹ́ rí ìtúná ọlọ́ àbáká alámúlọ́gbẹ́gúnlẹ̀. Ewa ìbànú fi bá bóyídà pistoli ọlẹ́ tí ó pé méjì. Èké lẹ́yìn ọlọ́run mọ́mọ́ àti ewa ìlépo kọ́lé kí àtẹlẹ pẹ́ ọ́. Ṣètìwá robinú àgbọn ọ̀nà tó gbàdébẹ̀ kò sọ́mọdá àmọ̀ kan tó tírí. Tírí ọlá làwọn ewa ẹ̀. Ewa yola gas. Ewa yola gas. Ẹ̀yàn fi wọ́n sílẹ̀ wọn padà gba kodo. Ó yá tìrì lẹ́dà ló ṣeré. Tìrì lẹ́dà ló ṣeré. Kò sí kọ́kíkọ́ bá a lámú. Ẹlẹ́gbẹ́ mi yóò sì kọ́. Onílù mi yóò nà tí mo sáńdà kédégbé. Mo yàtọ̀ sọmọ àṣeyàn tó lè dé kan àrígbẹ́mú. Tọ̀ní bá kan sọ tó kíra o. Ìwà elépo wọn ò bá lọ́sà. Lẹ́yìn ìwà ìrè. Elépo náà ẹ̀ o. Ìbànú fi mọ́lẹ̀ àlàmù. Sọ́jú kò tìrì mọ́lẹ̀ sọ̀rọ̀ fún wa. Olè ìwà aláṣẹ ìwà ọ̀la gáàsì. Ìwà ọ̀la gáàsì. Aláìná olè náà ìwà ẹ̀ṣẹ̀. Ìwà ò ń bọ́ lọ́hùn sọ̀rọ̀ ò gbọ́. Tọ́mọ́lẹ́gbọ̀n lẹ́nà àti yẹ́. Tọ́wọ́ sọ mi máa ń já ogo tìrọ̀tì fún mi ó bà. Dẹ́mẹ̀ ó bà mo ti ṣẹ́ omi o.
Honda. Tábàlágbó lẹ́dà ti yẹ ó bà tábà sọ mi máa ń ta ògò tí ròjù fún mi ọlọ́sẹ̀. Débẹ̀ gbọ́ ni mo. Àwọn eléyìí tipẹ́tipẹ́ náà ti gbọ́ màláìka látà egere bí ní. Látàyè màmá gbàdá gbọ́nlé. Tipẹ́tipẹ́ náà ti gbọ́ màláìka látà egere bí ní o. Olé ọlọ́jì ọ̀ máa yọ̀ ṣe. Ọlọ́jì ọ̀ máa yọ̀ ṣe ládà property. Aláṣẹ ọba Nigeria limited ọ̀gá àgbà náà là bẹ́ẹ̀kọ́ mọ̀ọ́dẹ́ ṣe aláṣẹ àyẹ̀wò abamixọ mọ́gàjì abínú wọ́rọ́ bàbá mọ̀ náà mọ̀ lẹ̀ lọ́dọ̀ ọ̀nà ṣe wọ́lọ́gàdé tìrì mọ̀ ló mọ̀ ṣe àwọn tá alájì tí ń jẹun èèyàn ti wú alájì yóò mọ̀ ṣe. Ìmọ̀lẹ̀ ò sọ́jú ògo yín lọ. Ó bà jẹ́ ti iná ẹ̀ àyẹ̀wò bàbà bàjẹ́ ti iná ẹ̀ o. Ó yẹ jẹ́ wọn pé òkúta tọmọ lẹ́gàn tilẹ̀ ló digunlé. Ulẹ́ngàn alájí yóò àtúná. Àyẹ̀wò àbámi yọ̀túná. Alájí yóò bá ẹ̀ oṣù. Wọ́n kà ṣàbínú wọ́rọ́ ná. Alájí yóò bá yọ̀ mọ̀ṣọ́. Ó bá jẹ́ ti à. Ọlá lọ́wọ́ bá ní. Ọlá náà bí ó ṣe. Aláṣẹ àyẹ̀wò. Àyẹ̀wò àbámi ṣọ̀yọ̀ mọ̀ṣọ́. Ó là mú tírímọ́lẹ̀ gúnlẹ́gúnlẹ́. Olamu lábàáká alájọba jẹ́ ti ìkànṣẹ́ wàràfà náà mọ́gánú àlẹ́ ọ̀kànṣẹ́ àwọn olóyè òtún máa ó lẹ̀ ẹ̀yà làmú lábẹ́ àyẹ̀ṣẹ́ bó dúpẹ́ máa ń sísá òní àròwọ́ olómi ọkà fẹ́ oṣù èèyàn mọ́lẹ̀ lọ́dọ̀ ọ̀gbọ̀nṣẹ́. Aláṣẹ ó bá jẹ́ ti àlàyé ó máa ń fowó bá láàmú ṣeré o. Ó ń fowó bá láàmú gbíná. Ó máa ń fowó bá láàmú ṣeré o. Aláṣẹ ó bá láàmú ṣeré. Aláṣẹ àyẹ̀wò abámẹ́sọ̀ tó ná o. Àyẹ̀wò abámẹ́sọ̀ tó ná o. Àyẹ̀wò abámẹ́sọ̀ tó ná o. Ó ń fowó bá láàmú ṣe ó máa ń fowó bá láàmú fi dán. Ẹ máa ní ìsọ̀rọ̀ tí bá hàn ẹni mímí o. Ilẹ̀ ìdààmú tí bá hàn ẹni mímí o. Nítorí pé wọ́n lémi wọn ò lè bá tírí wọ́n lémi wọn ò lè bá torí pé tírí lẹ́nà bàbá yìí o tírí lẹ́nà ọ̀gá ọmọ ọlọ́dẹ ọ̀sán ní ipò pẹ̀lẹ́ Bàràká náà ó lẹ́ dáadáa ẹ̀jẹ̀ mi o. Ẹjẹ́ alájẹrẹ sáyẹnì ìyọmọ lọ́wọ́. Alájẹsẹ̀ yìí kù sẹ̀mí yìí kẹ́ kú kálẹ̀ oyún yunifásitì ẹ̀kú kálẹ̀ yọmọ ṣe náíràjì. Èèyàn wẹ́rẹ́ wá sí ìyọmọ ṣe bàbá olóyè gbẹ̀ngà ẹ̀kú kálẹ̀ yọmọ ṣe. Ìyún abẹ́tẹ̀ ẹjọ́ wá o ayọ̀gbà tìrì mọ̀lẹ̀ yọ ọlọ́gbẹ́kúnlẹ̀ májèbínú orí olówó kú kálẹ̀ àwọn aláṣọ kíbla èèyàn ti mọ́lẹ̀ ẹ lọ́dọ̀ àmì oje ó yá gògòrò 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 gògòrò.
ọ̀dà ó yẹ gbọ́ mi náà bàbá ń gbọ́ kọ́ńdà alájàlá o bàbá ń gbọ́ o wa òǹbúwẹ̀ lẹ́yìn bò gbọ́ o bàbá ń gbọ́. Bàbá ń gbọ́ o wa bẹ́ẹ̀ fún wa lẹ́yìn bá ò gbọ́ o bàbá kò ní rojú wọn ò ní rojú o wa ẹni bá ń perí lẹ́dà láti dá o kò ní rojú èpè kọ́ kò ní rojú o wa ẹni bá ń perí lẹ́dà láti dá o kò ní rojú. ọ̀rá ṣe ọ̀gá máa lẹ̀ lọ́dọ̀ ọ̀nà ṣe. torí pé ẹni ò súnmọ́ tí rí mọ̀lẹ́ oyin ní ẹ̀sán gbàlà mú kéré. ọ̀la ṣe bàbá súnmọ́ tí rí mọ̀lẹ́ kiri wọn mọ̀ pé mo náìsì wọn mọ̀ pé mo wọ́n kó má fún wa ìlàlùjọ àtòrìn tó dẹ́ ní advice tó bá tún wà ṣe. ọ̀la ṣe èèyàn ọmọdé mọ́ ẹ bá ń tọ́jú ọ̀gá wa jẹ́ sọ́dí ìmọ̀lẹ́bà mi aláwọ̀ mi máa láìka. ọ̀gá wa láṣẹ ògóṣe ọkọ̀ ya fábírí gáàsì náà àlámọ́ṣẹ́. ẹ bá ń tọ́jú sátá onímọ̀tà àwọn tó kópa nìyẹn. ìtẹ̀síwájú Orísun ajé nínú àbẹ̀kára wọn. ìtẹ̀síwájú gbogbo tó kópa alámúlá àbẹ̀ká lọ́fíìsì àtúkúnlé president gbogbo tẹ̀síwájú adúpẹ́ lọ́wọ́ yín. àní jẹ́ kí lè fẹ́ kára wọn. ọmọdé mọ́lá máa ń lẹ̀ ọ̀gá náà ó la bá ń kà ògòṣe. mi ò ní wá ẹ̀sìn mọ́lẹ̀ ò láṣọ lọ. ìbànú fi oyin dà àlàmú ẹni òsúnmọ́ tí rí ilẹ̀ dà ní ẹ̀sọ́ pàlàmú. tó bá súnmọ́ tí rí ìmọ̀lẹ̀ gidi wọn a mọ̀ pé mo náìsì wọn a mọ̀ pé mo bọ́ọ̀bù mo máa fún ẹ lálejò àtòrin tó dẹ́ ní advice tó máa tún wọn ṣe ọmọdé mọ́lá àtòrin tó dẹ́ ní advice tó máa tún wọn ṣe àtòrin tó dẹ́ ní advice. àtikọ́ ipò máa ṣẹlẹ̀ o. ilẹ̀. Kọ́ńdà. àtikọ́ ipò máa ṣẹlẹ̀ o.